A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni ìjọba àpapọ̀ kéde àdínkù ìlàjì owó fún gbogbo àwọn arìnrìn-àjò káàkiri ojúnà ìpínlẹ̀ 22 fún àsìkò ọdún Kérésì. Mínísítà fún ìdàgbàsókè ohun àlùmọ́ọ́nì Délé Aláké tí ó ṣe alága ìgbìmọ̀ ìgbésẹ̀ ìdásí owó ọkọ̀ láti ọ̀dọ̀ ààrẹ ni ó ṣe ìkéde yìí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé agbára ìlú Àbújá. Bákan náà ni agbẹnusọ fún àjọ ọkọ̀ ìrìnnà National Union of Road Transport Workers (NURTW) Ṣẹ́gun Fáládé sọ wípé ìgbésẹ̀ yìí yóò wá sí ìmúṣẹ bẹ̀rẹ̀ lónìí Ọjọ́bọ̀. Nígbà tí ó ń ṣàlàyé síwájú sí i, Aláké ní pẹ̀lú àjọṣepọ̀ àwọn iléeṣẹ́ ọkọ̀ èrò ni àwọn fi fẹnukò sí gígé ìlàjì owó ọkọ̀ bọ̀gìnnì luxury buses. Ó fi kún un wípé Ààrẹ Bọ́lá Tinubu ti darí wípé gbogbo èrò ọkọ̀ ojú irin yóò wọ ọkọ̀ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ láti òní Ọjọ́bọ̀ títí di ọjọ́ 4 oṣù Kínní ọdún 2024. Ṣùgbọ́n àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress àti àjọ olókoòwò Trade Union Congress bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí bí wọ́n ti ṣe àpèjúwe ìjọba àpapọ̀ bí ẹni tí ó ní ìpòrúru ọkàn. Ṣùgbọ́n àjọ olùkọ́ Nigeria Union of Teachers gbóríyìn fún ìjọba lórí ìgbésẹ̀ yìí. Aláké pẹ̀lú mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris pẹ̀lú mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ ìrìnnà Seidu Alkali nígbà tí wọ́n ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ṣàlàyé wípé ààrẹ bu ọwọ́ lu ìgbésẹ̀ yìí látàrí ayẹyẹ Kérésì àti ọdún tuntun tó ń bọ̀ lọ́nà, pàápàá jùlọ pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe rí lórílẹ̀-èdè. Ó ní ààrẹ fẹ́ kí olúkúlùkù rin ìrìn-àjò lọ bá ẹbí, ará àti olólùfẹ́ wọn kí àpọ̀jù owó ọkọ̀ má bàa ṣe ìdáwọ́kọ̀. Aláké sọ àsọdájú wípé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn bẹ̀rẹ̀ látorí àjọ NURTW, iléeṣẹ́ ọkọ̀ ìrìnnà, gbogbo wọn ni wọ́n jọ sọ àsọyépọ̀ ọ̀rọ̀ fún àwọn èrò ọkọ̀ láti san ìdajì owó ọkọ̀. Gbogbo wọn ni wọ́n sì wà lójú iṣẹ́. Ó ní oye tí ìjọba ná lórí ìgbésẹ̀ yìí kìí ṣe èyí tó ga jura lọ, pàápàá jùlọ nígbà tí kìí ṣe títí láé, fún ìgbà díẹ̀ ni. Ṣùgbọ́n àjọ òṣìṣẹ́ kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ yìí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú igbákejì ààrẹ gbogboògbò fún àjọ olókoòwò Tommy Etim ni ó ti sọ wípé ìpòrúru ọkàn túbọ̀ ń bá ìjọba àpapọ̀. Ó ní gígé owó ọkọ̀ sí 2 lè kóbá ìdàgbàsókè ọrọ̀ ajé. Kí ló dé tí ìjọba ò lè kéde gígé owó epo sí 2 nígbà tí ó jẹ́ wípé owó epo ni ó kóbá wàhálà tí ó wà lórílẹ̀-èdè? Ó ní bí àwọn ará ìlú bá rin ìrìn-àjò pẹ̀lú ìlàjì owó ọkọ̀, kí ni wọ́n fẹ́ jẹ? Etim ní ìṣẹ́ pọ̀ nílùú, kàkà kí ìjọba wá ọ̀nà láti yanjú ìṣòro yìí, ìjọba kàn ń jó káàkiri ni, èyí kò sì bójúmu tó. Ó ní ìjọba kọ̀ láti tẹ̀síwájú pẹ̀lú sísan àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ lẹ́yìn tí wọ́n ti san oṣù kan péré. Bákan náà ni adarí ìròyìn fún àjọ òṣìṣẹ́ Benson Upah sọ wípé ìjọba ń fi ẹnu pa màálù, àwa ọmọ orílẹ̀-èdè ń fi etí jẹ ẹ́. Ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀wé gbogboògbò fún àjọ olùkọ́ Dókítà Mike Ike-Ene ni ó ti sọ wípé gẹ́gẹ́ bí aṣojú àwọn òṣìṣẹ́ àti ará ìlú, òun gbóríyìn fún àwọn tí ó ṣe àgbékalẹ̀ ìgbésẹ̀ yìí, òun sì lérò wípé yóò ṣeé ṣe. Ike-Ene ní ó máa ń yá ìjọba yìí àti ìjọba àná lára láti ṣe àdéhùn tí wọn kò ní mú ṣẹ. Ó wá rọ ìjọba kí ó pèsè ààbò tó péye lójúnà ọkọ̀ ojú irin kí ìṣòro ajínigbé má bàa wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti gbé ọ̀gbẹ́ni kan Adégbóyèga Rábìù, ẹni 50 ọdún lọ ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí Yábà lórí ẹ̀sùn wípé ó jí mílíọ̀nù 25 náírà (25 million naira) lọ́wọ́ Lánrè Ayédùn ní agbègbè Ìkòròdú. Afẹ̀sùnkàn ni ó káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ májísírèètì Patrick Nwaka lórí ẹ̀sùn oníkókó méjì tí ó dá lórí gbígba owó ní ọ̀nà ẹ̀bùrú àti olè jíjà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé afẹ̀sùnkàn pe ara rẹ̀ ní òṣìṣẹ́ iléeṣẹ́ Physical Planning Permit Authority (LASPA) fún iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀
ìpínlẹ̀ Èkó bí ó ti ṣèlérí láti bá a gba ìwé àṣẹ fún ilé ìtura tí ó fẹ́ kọ́ sí ìlú Ìkòròdú, ṣùgbọ́n lẹ́yìn tí ó gba mílíọ̀nù 25 náírà ní oṣù mẹ́rìndínlógún sẹ́yìn, aago rẹ̀ kò lọ mọ́, bẹ́ẹ̀ sì ni kò pèsè ìwé àṣẹ. Ọlọ́pàá abánirojọ́ Thomas Nurudeen sọ fún ilé-ẹjọ́ wípé afẹ̀sùnkàn ṣe ẹ̀sùn yìí ní ọjọ́ 1 oṣù kẹjọ ọdún 2023. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Nurudeen, ẹ̀sùn yìí tàpá sí òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Èkó fún ọdún 2015, ó sì ní ìjìyà nínú. Ilé-ẹjọ́ kà á sí i létí wípé ìwọ Adégbóyèga Rábìù pẹ̀lú àwọn mìíràn tí ó ti na pápá bora fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí jí owó pẹ̀lú àwáwí láti gba ìwé àṣẹ ilé kíkọ́ láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó fún Lánrè Ayédùn, ṣùgbọ́n afẹ̀sùnkàn bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Lẹ́yìn èyí ni adájọ́ Nwaka gba ẹ̀bẹ̀ rẹ̀ fún ìyọ̀ǹda pẹ̀lú mílíọ̀nù 2 náírà àti onídùúró tí ó ṣe pàtàkì méjì kí adájọ́ tó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 1 oṣù kìíní ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn tí ọ̀rọ̀ kàn lórí rògbòdìyàn ìpínlẹ̀ Rivers ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti fòpin sí fàákàjà ọ̀rọ̀ òṣèlú pẹ̀lú kọmíṣánná fún ìròyìn àti ìbánisọ̀rọ̀ Joseph Johnson bí wọ́n ti sọ wípé gómìnà Siminalayi Fubara yóò mú àdéhùn tí ó ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ní ilé agbára ìlú Àbújá lọ́jọ́ Ajé ṣẹ. Joseph, tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà bu ọwọ́ lu ìwé àdéhùn oníkókó 8 láàrin àwọn tí wọ́n jọ parí ìjà fún, sọ wípé ọ̀gá rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí í mú àdéhùn ọ̀hún ṣẹ. Bákan náà, àwọn 27 aṣòfin tí wọ́n yẹra kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) lọ sí All Progressives Congress (APC) ti jọ̀wọ́ gbogbo ìgbésẹ̀ ẹ̀sùn ìyọninípò tako Fubara ní ilé-ẹjọ́ lánàá, ṣùgbọ́n ìgbésẹ̀ àwọn aṣòfin láti jọ̀wọ́ àṣẹ ilé-ẹjọ́ tí Fubara gbà ni kò yanjú nítorí agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Rivers sọ wípé òun kò tíì gba àṣẹ láti jọ̀wọ́ ẹ̀sùn. Èyí ń wáyé bí àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ìjọ Youth Council, ẹgbẹ́ Niger Delta 8 àti àwọn mìíràn ṣe kọ àdéhùn àlàáfíà tí ààrẹ Tinubu pé wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìyànjẹ fún ìjọba tiwantiwa. Ní báyìí, ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún 100,000 naira owó ọdún tí gómìnà Fubara fi ta àwọn òṣìṣẹ́ lọ́rẹ dùn mọ́ àjọ òṣìṣẹ́ àti òṣìṣẹ́ ìpínlẹ̀ Rivers nínú gidigidi bí wọ́n ti gbà á ládùúrà wípé ìmọ̀ọ́ta ò ní ṣẹ lórí gómìnà. Johnson ní Fubara wà fún ìgbésẹ̀ àlàáfíà. Ó ní gómìnà yóò gbé gbogbo ìgbésẹ̀ láti lè jẹ́ kí àlàáfíà jọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọgbà ìwà àtúnṣe Nigerian Correctional Service (NCS) ti sọ wípé kò dín ní 53,836 àwọn ẹlẹ́wọ̀n tí ó wà ní 253 ẹ̀ka ọgbà ìwà àtúnṣe káàkiri orílẹ̀-èdè tí wọ́n ń retí ìdájọ́ títí di inú oṣù Kejìlá ọdún yìí. Agbẹnusọ fún adarí ọgbà ìwà àtúnṣe ACC Abubakar Umaru ni ó sọ èyí fún iléeṣẹ́ ìròyìn NAN lówùúrọ̀ òní. Umaru ní àpapọ̀ àwọn ará ọgbà ẹ̀wọ̀n káàkiri ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀-èdè àti àwọn tó ń retí ìdájọ́ jẹ́ 77,849 láàárín àkókò tí wọ́n fi ṣe àgbéyẹ̀wò rẹ̀. Iye àwọn tí wọ́n ti gba ìdájọ́ jẹ́ 24,013, lára rẹ̀ láti rí ọkùnrin 23,569 àti 444 obìnrin. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé 69% àwọn tí ó wà nínú ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ń retí ìdájọ́ nígbà tí 31% ti gba ìdájọ́. Umaru tẹ̀síwájú wípé lára ìpèníjà tí ọgbà ìwà àtúnṣe ń kojú ni ìṣòro ilé tí wọ́n ń kó àwọn ẹlẹ́wọ̀n sí, èyí yọrí sí àpọ̀jù èrò láàárín ọgbà. Ó ní láìpẹ́ yìí ni ìjọba kọ́ àlékún 3,000 ilé ìgbàlódé káàkiri ẹkùn 6 láti fi ṣe àdínkù sí àpọ̀jù èrò nínú ọgbà ẹ̀wọ̀n. Bákan náà, láti fi pèsè àlàáfíà sí àgọ́ ara àwọn èrò ọgbà ẹ̀wọ̀n. Ó ní wọ́n ti ṣí ti ìpínlẹ̀ Kano, àwọn yòókù ni àwọn ń retí kí wọ́n tètè parí iṣẹ́ rẹ̀. Umaru wá dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ bí ó ti ṣe àgbékalẹ̀ 585 million naira fún owó ìtanràn
lára àwọn èrò ọgbà ẹ̀wọ̀n láti lè mú àdínkù bá àpọ̀jù èrò káàkiri orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ti figi gún títà àti yíyin iná ọdún tí olóyìnbó ń pè ní fireworks tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí banga láàrin ìpínlẹ̀ nínú àsìkò ọdún. Kọmíṣánná ọlọ́pàá Umaru Nadada ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá DSP Rahan Nansel bu ọwọ́ lù lónìí ní Láfíà. Nadada darí gbogbo àwọn DPO ọlọ́pàá kí wọ́n rí i dájú wípé wọ́n kànńpá fún ará ìlú láti tẹ̀lé òfin yìí. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí ṣe pàtàkì látàrí ewu tí ó wà níbẹ̀. Wọ́n ní àwọn ọ̀daràn ń lò ó láti fi dá ìbẹ̀rùbojo sílẹ̀ kí wọ́n tó ṣiṣẹ́ láabi wọn. Bákan náà ni ó lè fa ìpalára tàbí ilé jíjó. Bí kọmíṣánná ṣe ṣe ìkìlọ̀ fún àwọn oníṣòwò àti alágbàtà fireworks láti dẹ̀yìn. Ó wáá rọ àwọn òbí àti alágbàtọ́ láti kìlọ̀ fún àwọn ọmọ wọn kí wọ́n yéé ra báńgà fún yínyìn. Ẹni tí wọ́n bá gbámú yóò fojú winá òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Sínétọ̀ àná fún Kaduna Central Shehu Sani ti fi ìrètí rẹ̀ hàn wípé ibi ìfọpo ìpínlẹ̀ Kaduna yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́. Sani sọ èyí nígbà tí ó ń fèsì sí ìròyìn wípé ibi ìfọpo ìlú Port Harcourt ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ní iléeṣẹ́ NNPCL mú àdéhùn wọn ṣẹ bí wọ́n ti ṣe ìlérí wípé nínú oṣù Kejìlá ní gbèdéke tí ibi ìfọpo yóò bẹ̀rẹ̀ iṣẹ́. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Sani ti kọ wípé òun gbóríyìn bí ibi ìfọpo ìlú Port Harcourt ṣe bẹ̀rẹ̀ iṣẹ́, àṣeyọrí ńlá fún NNPCL, GCEO àti ìjọba àpapọ̀, bí àwọn ṣe ní ìrètí wípé ibi ìfọpo Kaduna náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́. Bí a kò bá gbàgbé, láìpẹ́ yìí ìròyìn jábọ̀ wípé ibi ìfọpo ìlú Port Harcourt pẹ̀lú bárẹ́ẹ̀lì 210,000 lójúmọ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́. Gẹ́gẹ́ bí fídíò tí wọ́n ṣe àfihàn rẹ̀, èéfín tó ń rú jáde ṣe àfihàn wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí mínísítà fún epo Ẹnikin Lópóbìrí sọ nínú oṣù kẹjọ wípé ibi ìfọpo ìlú Port Harcourt yóò bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oṣù Kejìlá ọdún 2023. Ó ní èròǹgbà wọn ni láti gbégi dínà kíkó epo wọlé láti òkè òkun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.